Adájọ́ ní kí wọ́n yẹgi fún Dáre ṣe ló fún Zainab lọ́rùn pa lẹ́yìn tó fipá bá a lò pọ̀. Onídàájọ́ Yẹmi Fásánmi tilé-ẹjọ́ gíga kan nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ti pàṣẹ pé kí wọ́n yẹgi fún arákùnrin kan Dáre Òjó lórí ẹ̀sùn ìpànìyàn. Nínú ìwé ìpẹ̀jọ́ tó ní nọ́mbà AK 4762021 ni wọ́n ti fẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìpànìyàn kan Dáre. A gbọ́ pé ṣe ni Dáre tó ń ṣiṣẹ́ ọ̀kadà gbé Zainab Adéyẹmí láti ọjà ní nǹkan bí aago 5:30 ìrọ̀lẹ́ ọjọ́ 17 oṣù keje ọdún 2020 ṣùgbọ́n tí kò gbé lọ sí agbègbè ìrùn tí ìyẹn sọ pé òun lọ. Àwọn tí wọ́n rí Dáre nígbà tó ń gbé Zainab ni wọ́n lọ gbọ́ pé òun làwọn rí pẹ̀lú gbẹ̀yìn lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n sì bá òkú rẹ̀ nínú igbó níbi tí olùjẹ́jọ́ fún un lọ́rùn pa sí. Látìgbà náà ní sí ni olùjẹ́jọ́ ti wà ní kóòtù. Àyẹ̀wò tí wọ́n ṣe lára òkú Zainab fìdí rẹ̀ múlẹ̀ pé ó fipá bá ọmọdébìnrin náà lò pọ̀ tó sì ṣekú pa á. Àjọ kan tó ń gbógun ti ìhùwà àìtọ́ sí obìnrin nípínlẹ̀ Ondo ní olùpẹ̀jọ́ nínú ọ̀rọ̀ náà àti agbẹjọ́rò John Dada sì ṣojú fún un. Lásìkò ìgbẹ́jọ́ olùpẹ̀jọ́ pé ẹlẹ́rìí 6 nígbà tí olùjẹ́jọ́ kùnà láti pe ẹlẹ́rìí kankan mọ́ ara rẹ̀. Agbẹjọ́rò rẹ̀ Kọ́láwọlé Olúìmúwà rọ kóòtù láti ṣe ìdájọ́ rẹ̀ pẹ̀lú àánú nítorí ó ti kábàámọ̀ ìwà tó hù. Nínú ìdájọ́ rẹ̀, Adájọ́ Fásánmi ní ilé-ẹjọ́ ti ṣe ìwádìí fínífíní wọ́n sì ti rí òtítọ́ ọ̀rọ̀ náà dì mú. Wọ́n ní arákùnrin Dáre jẹ̀bi ẹ̀sùn eléyìí tí ìjìyà ìwà ìṣekúpani àti ìbálòpọ̀ tipátipá lábẹ́ òfin jẹ́ yíyẹ igi fún un. Adájọ́ Fásánmi ṣàpèjúwe irú ìwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èyí tó bani lọ́kàn jẹ́ tó sì ṣèkìlọ̀ fún gbogbo àwọn tó ní irú ìwà bẹ́ẹ̀ lọ́wọ́ láti ronúpìwàdà kó tó di pé ìwà wọn yóò sún wọn dé ilé ẹjọ́. Nítorí náà, Fásánmi ju Dáre sí ẹ̀wọ̀n gbére lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ ó sì ṣèdájọ́ ikú fún un lórí ẹ̀sùn ìpànìyàn níbàámu pẹ̀lú òfin ìwà ọ̀daràn ti ọdún 2006 tí wọ́n lò nípínlẹ̀ Ondo.